ṣàdúrà fún akọ́kọ̀rẹ́ báyìí wá ní kọ̀ọ̀kan bá ṣe fẹ́sọ̀ ẹ̀kọ́ rẹ̀ nígbà máa dùn àwọn ọwọ́ ìlú ìyàwó wọ́n wà á ṣàdúrà ẹgbẹ́ ìgbà gbà wọ́n ṣe lọ ọjọ́ pẹ́. Gbàgbọ́ ìyá mi o, àdúrà wa gbà o, àmọ̀ ṣe o, ọdọọdún lẹ̀ àwà sówó àwà sọmọ àyè wọ́n lọ́dọ̀ àti bàbá yìí o. Ẹ jọ lọ́dọ̀ tèmi báyìí à ń ṣe ilé ọdún lábẹ́ lọ́dọ̀ tèmi báyìí. Àwọn bàbá wà lọ́sí, àwọn bàbá wà lọ́sí, ọmọ ilé wà nílé, ọmọ oko wà lóko, àdókò èrò aládókò ọ wà bí. Iṣẹ́ ìpínlẹ̀ ìṣòkò ìlú náà nílùú ẹ níbẹ̀ náà. Àdúrà wa gbà ọ́, àmọ̀ ṣe o, lágbára ló fún ilé ayé, ọlánìyàn ìbáyé náà fún mi. Ojú agbórí ẹ̀fọ́. Ẹ jọ̀ọ́. Àwọn tó ń sọ̀rọ̀ wà lẹ́yìn o. Ẹ̀yin náà fà sílẹ̀ tí ṣe. Ojú agbórí ẹ̀fọ́ ìbáyé o, ọlánìyàn ìbáyé o. Jímọ̀ ìbáyé o. Ọláyà ìbáyé o. Sarah ìbáyé o. Torí ẹ̀ lẹ́mọ̀ tuntun lẹ́mọ̀dà tuntun lẹ́fi wo bí bàbá ńlá bàbá yín ló ṣiṣẹ́ yìí ní ẹ̀rọ ìgbà láti lò bí ilé àti ìgbà. Ògbà ṣe ìgbìlẹ̀ ìwòkú abáyò. Báyọ̀ aṣọ tí lọ́dọ̀ tèmi báyìí ẹnu àpò oníbọ̀ ìwà máa dọ̀tí láàárọ̀ àádọ̀tí lọ́sàn-án àádọ̀tí lọ́jọ́ alẹ́ báyìí. Lágbára lọ́wọ́ bùlákà yọ bùlákà gbàṣẹ ìgbà tí gbólóyún fún bí ọgbọ́n jẹun ìwé báyìí àníwẹ́ ìkọ̀tí láàrin gbogbo ara. Báyìí ṣe ṣọdún yìí báyìí a ṣe tẹ̀mí ọdún tó kọjá aborí ẹ̀ 2024 tàbí wà àtúmọ̀ aborí ẹ̀ kìláyọ̀ ni ọ̀tá lẹ́ni ọ̀tá òtẹ́ ni amọ̀niṣẹ́ ni afàyẹ̀mọ́niṣẹ́ ni àṣẹníbàdàrò ni tó náà ní borí ẹ̀ olùkọ́bìtì kó bọ́ kọ́bìtì kó akọ́bìtì bá wọ̀ tàbá yìí lóbi àkíyèbẹ̀ ọbọ̀ òní ọ̀dà lára kò sí ikú tó wá sọ́dọ̀ ẹ tó ṣe fún wọn bẹ́ẹ̀ nìkan wọ́n ọmọdé bí wà ṣe fún bẹ́ẹ̀ nìkan wá ṣe bí wà ṣe fún bẹ́ẹ̀ nìkan fẹ́ẹ́ sókè kún wà ṣe fún ọmọ tí wá ṣe jẹ́ mo dẹ̀ béèrè wọ́n ní bí ojú kan ṣòro ká mi máa dẹ́kun sí màmá jẹun rẹ̀ ebi ò pa mí lóòótọ́ mi ìdẹ̀ wọṣọ tó pọ̀n gbogbo wa ni wọṣọ tó pọ̀n báyìí aṣọ àpẹẹrẹ máa ń pọ̀n ní aṣọ wà ní pọ̀n ọ̀tà tó wúrò pé òun fẹ́ gba ìjọ wa lọ àwọn náà ní gbà yìí gbogbo àwọn ẹ̀rọ ọtí rẹ̀ ọmọ sí ìgbà tó máa ń ṣàdúrà kan àdúrà kan ni mo ṣe ni pé gbogbo àtàrà sí lọ́jọ́ tèmi báyìí ẹ tá a bí náà ọmọkùnrin tá a bí náà ọmọbìnrin tó gbójú tó gbóyà tó fẹ́ rẹ̀ gáàsì fún wa ọwọ́ rẹ̀ ló máa fi ṣe rẹ̀ báyìí nítorí ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ lọ̀gẹ̀dẹ̀ fi ń ná rẹ̀ tọ́gẹ̀dẹ̀ bá ná láti títí tó bá máa fọwọ́ rẹ̀ nù rẹ̀ báyìí bẹ́ẹ̀ lè parí wọ́n ní tọ́jú kí ni mo ní bẹ́ẹ̀ ni bí ewúrẹ́ bẹ́ẹ̀ ni bí àgùtàn màálù ní bẹ́ẹ̀ ló náà ṣe ń jẹ́ báyìí pẹ̀lẹ́ tí wà rí kíláàtú àwọn báyọ̀ ọdún ayọ̀ làwọn ṣe báyọ̀ ọdún àṣẹ ló mú kó àdúrà àwọn àgbà láàárọ̀ àgbà lọ́sọ̀ àgbà lọ́dún alẹ́ báyìí ogún ọ̀rọ̀ rẹ̀ Ògùn amú wọn. Gbogbo àwọn tó wá láti Èkó, tó wá láti Àkúta, tó wá sí lọ́dọ̀ tèmi báyìí, àlàáfíà ni wọ́n délé pẹ̀lú ayọ̀ báyìí. Kọ́mọ̀tà wọn náà báyìí, kọ́mọ̀tà wọn náà báyìí, ọgbà àgbà nìkan káyé má pè wọ́n báyìí, káyé má pẹ́ ní bọ̀dì pa báyìí. Ọdún tá a wá ṣe ìbámọ̀ bàbá ti sọ ọdún ti pẹ́, bẹ́ẹ̀ kó rí báyìí fẹ́ẹ́ bọ̀dì pa wá. Àgbọ̀ tí wọ́n gbé ọ̀fẹ́ náà báyìí, àgbowó àgbọ̀mù àgbégbálẹ̀ ọ̀dọ́, ó jẹ́ ti ìdìbò kan báyìí. Pẹ̀lẹ́ bá pẹ̀lẹ́ tún. Èṣù láàrin ògiri kò, ọ̀làmúlámàdì, ẹlẹ́gùn sẹ́kúlá rẹ̀ ìṣẹ̀jẹ̀, ògiri òkò kiri okó, ó dọ̀wọ́ ẹ̀ báyìí. Bá bá fọmọ sí ẹ̀fà gbàgbà lọ́wọ́ báyìí. Àwa ń dúlé tiwa báyìí. Ẹ tó ní bá yẹ ṣe inú wò, ó náà ní àbí mo kíkì ń dùn.
ilẹ̀ ní gbígbẹ́kú gbogbo àwọn tá a bá máa jẹlẹ̀ kú báyìí. àwọn bàbá tí mo tún wá ní ẹnì kú báyìí o ẹnì kú báyìí o ọmọdé ni àgbà ni ẹnì kú báyìí o yọkùn bí ọgbẹ́ aṣọ àánú wa báyìí o gbogbo ìrìnàjò wa báyìí kò ní bá ara inú báyìí o àmọ̀ ṣe láàárọ̀ àmọ̀ ṣe lọ́sàn-án àmọ̀ ṣe lọ́sàn-án àmọ̀ ṣe lọ́jọ́ alẹ́ báyìí o àdúrà máa gbà báyìí o àrùn táwọn tó dáa tó rí mi báyìí o. lọ́jọ́ lè pé wá. Ilé ìdíje ẹ̀rọ ti dé, ọdún tó tún bọ̀, bẹ́ẹ̀ ni, ire, Koiki Media bringing the work media to the today being the 20th of January 2024. Èṣù ni wọ́n fẹ́ padìẹ fún yẹn. Èṣù ni wọ́n fẹ́ padìẹ fún òṣèṣẹ́. Eza. Damas. Tá,
owó
tí mo ná tó 25,000. Wọ́n ti mú. Tó bá yarí, tó jáde yarí. That's